ẹ̀yin tèmi àṣírí ti tú o. mọ́mí Esabod wọ́n ti tú àṣírí ohun tó fa ìjà láàrin Iyabo Ojo àti Toyin Abraham. ẹ rí wípé níbi ọjọ́ bíi mélòó kan báyìí àwọn èèyàn ti ń gbé káàkiri wípé nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin Iyabo Ojo àti Toyin Abraham torí wípé bá a ṣe máa rí wọn tẹ́lẹ̀ àárí wọn bẹ́ẹ̀ mọ́. tẹ́ ẹ bá sì lọ wo orí péjì Iyabo Ojo ẹ rí wípé ẹ ní rí fíìmù àbí ìpolówó èyí tí Iyabo Ojo ṣe sí fíìmù Toyin Abraham tó pe àkọlé rẹ̀ ní over sabi aunty níbẹ̀, kódà kò sí ìpolówó kankan níbẹ̀ èyí tó bá ṣe. ẹ rí wípé láìpẹ́ yìí náà Toyin Abraham ó ṣe ayẹyẹ kan ìyẹn bóyá àná àbí ìjẹta àrí Iyabo Ojo níbẹ̀ àti ẹ̀rí wọn papọ̀ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. eléyìí ló fà á tí àwọn èèyàn fi ń gbé káàkiri wípé nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. bó tilẹ̀ jẹ́ wípé àwa gan ti ń gbọ́ wúlẹ̀wúlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Iyabo Ojo àti Toyin Abraham. á mú wá fún yín ṣùgbọ́n kì í ṣe lóyún inú fídíò yìí ẹ̀yin tèmi. àkó ojú lọ́nà á mú ìròyìn náà wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí mọ̀mí Esabod sọ nínú fídíò yìí nípa Iyabo Ojo àti Toyin Abraham. wọ́n jẹ́ ká mọ̀ wípé yúzà ni Iyabo Ojo wọ́n ní tó bá ti lòyàn tán yóò sì jùyàn sọnù. ẹ̀yin tèmi eléyìí gbẹnu tán ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu mọ̀mí Esabod. tó máa ń pèèyàn lé olè ìyókè ń gbọ́ mi ránjú. I will tell you the truth. ìjọ ṣó tí mo ṣe lásán mo ní ṣọ́ra mo sọ mo ní ṣọ́rẹ́ wá wo tó ṣẹlẹ̀ yé ni sọ fún mi táàfin níbi lè pé ìwọ ló ní donation yẹn. wá tó pé tó bá ti débi fracas mo máa rí ẹ àwọn tó ń ṣe fracas mo máa rí ẹ. cheap labour Nollywood ju gbogbo yín lọ. wo Toyin Abraham use ẹ̀ dánbẹ̀ pẹ̀lú vasabi gbogbo tó ṣe fún ẹ nígbà márèjì ọmọ ẹ bẹ́ẹ̀ ṣe ń plan ara yín náà ni ó wà sọ fún mi bẹ́ẹ̀ ṣe ń dìtẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹni mo gbọ́ bọ̀ kì í ṣe òwò Ìyàbọ̀ use and dump ni ẹ ṣé gbogbo tó ń lọ láàrin ni mo mọ̀ pátápátá. sóyè yín gbogbo tó ń lọ láàrin yín ni mo mọ̀ pátá. mo rí kọ́mẹ́ǹtì ẹ̀ máa má fi rẹ́ẹ̀dì sí tó bú mi ni tẹ̀fi fi rẹ́ẹ̀dì sí ó ní màmá you are the one who promoted this Iyabo Ojo. gbogbo ìwà yín ni mo mọ̀ pátápátá use and dump ní majority yìí. wáyé tó jẹ́ pé àwọn ọmọ tó ń ṣe ìjọ̀gbọ̀n báwo ni onífracas dédé ó ṣe dénú Nollywood kí ni yẹn ò fẹ́ kọ́ máa sọ. Nobody tell me what to do. Nobody tell me what to do. You can't tell me what to do. And the time I should not get closer to people. And you too, kí ni closeness ẹ ṣe? Tí o bá wà o bá mi polówó ọjà mi rí. Tí o bá mi polówó ọjà mi rí ni. Kò bú mi ẹni ni ò bú mi tó bá bú mi mo rí tẹ́tí fi rẹ́dì sí máa block ẹ̀. Kò bú mi ó ń yàn shit ni kò má ta. ní ìsinyìí ó wá wo bó ṣe treat let me show you the video bó ṣe treat àwọn fans ẹ̀. Let me show you. wo bó ṣe sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkàṣàkàṣàkà. ṣé o lè dá fíìmù ẹ wò ni? ṣé o lè dá wò ni? ó lè dá wò náà. nítorí yẹ kó o ṣe ni wípé ẹ bá mi kọ tó lórúkọ ẹ wọ́n fi gbà Iyabo Ojo wọ́n fi gba donation. nítorí yẹ kó o sọ jáde lẹ́nu ni wípé ẹ bá mi mo so compile gbogbo orúkọ àwọn tó jẹ lówó jẹ́kẹ́ kó wá pè lẹ́yìn bẹ́ẹ̀ ṣe máa sọ̀tẹ̀. ó sọ fún ẹ pé fan club wọ́n pè orúkọ ta ni wọ́n fi ṣe. orúkọ ta ni wọ́n fi ṣe. orúkọ ẹ wọ́n fi ṣe. orúkọ ẹni wọ́n fi ṣe.
nílùú òyìnbó ẹwà àti mo tún ráyọ̀ something lẹ́jọ́ mọ́. So one day one day Iyabo we sọ màmá ó ga o kò bú mi ẹ fi sílẹ̀ jẹ́ kó bú mi. Esabod màmá Esabod ló ń kọ. Any new person lè kọ́mẹ́ǹtì kò ṣe nǹkan kan ojú la wà. Ẹjẹ́ ó ń kọ́mẹ́ǹtì ni ẹjẹ́ ó lò ìgbà rẹ̀ ní ń lò ẹjẹ́ ó lò gbà rẹ̀. Ó dà pé mo kọ́ ti fídíò yẹn sórí YouTube mo fẹ́ ó tà láti wo bí o ṣe sọ̀rọ̀. Ok mo ti rí wo bó o ṣe sọ̀rọ̀ wàláì tí ò bá sí àwọn pípù yìí fíìmù ẹ̀ ò lè kà. Tíṣẹ̀tì àrísọ lọ ṣe live video lánàá ó sọ pé àwọn nǹkan tó bá fẹ́ bẹ̀ sanwó kọ́ wá bẹ̀ sanwó máa I don't understand ló fẹ́ fọlọ́pàá máa wọ́n fẹ́ ṣe lọ sí. Hello ṣíṣe yàyàyà. Àbẹ̀ listen to me. People can hear you on the live this thing. I don't know which live am I. We'll join live on. Trending gist. Okay. Please don't advertise for my booking. In fact, all the 15 invites I gave you for people don't come. I don't want to see anyone. Yes. Even you, I don't want to see you people. Anything. It's too late. And you, I don't want to see them. I'm going to put your name specifically at the security post. Any one of you, they will bounce around. I don't want to see you. You should take my t-shirt. Don't wear. Now, Iyabo, where's your credibility? Yeah. Where is your credibility? Yeah. Tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ cleaning lásán, they will do a verification before they employ a cleaner. Where is your professionalism? Iṣẹ́ Nollywood iṣẹ́ ni tán employ èèyàn. So you don't interview more background ní background check-up èèyàn kò tún ṣe anything. Kò sí bá ṣe bọ́n bá ṣe ń rọmọ yẹn nínú fíìmù wọ́n máa porúkọ ẹ̀mọ́ pó lè ní stay yẹn ti wà ń bẹ̀. Kò tó fìyàn sínú fíìmù so o ṣe background check up. Kí ló tó ṣe background check up kó mọ orú ẹni tí mo tún jẹ́. You saw somebody on TikTok in fracas máa bọ̀ nínú fíìmù. Wàláì fíìmù olè ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí. Ó tẹ́ ní kọ́ mọ́ ń gba 15 million tó ń gba gbogbo ẹ̀. Olè wà nínú fíìmù yìí. Ẹ̀tọ́ ẹ̀ ní bó ṣe join láìṣàtì ẹ̀tọ́ ẹ̀ ní láti bẹ gbogbo àwọn concerned ò ní sọ pé ṣé wọ́n ló gbowó lọ́wọ́ wọn. No, ìwọ kọ́ ló gbowó, orúkọ ẹ̀ ni wọ́n fi gbowó whether you like it or not. Ìyẹn ò tiẹ̀ wá kàn mí bó ṣe ń tú àwọn èèyàn under the trailer. Ẹ wá bá mi kí má báyàn kan ṣe wọ́n ní kí má báyàn náà ṣe ṣé ẹ máa pàdé ni ẹ jọ sọ̀rọ̀ ni ìwọ jẹ́ bí Jésù olùgbàlà. Oríṣiríṣi wo bó ṣe tú Tóyìn Abraham ó tú ẹ̀sìn under trailer pẹ̀lú ṣó kan tó ṣe màá wá analyse fáwọn èèyàn lé ní o kàn wò pé irú èèyàn wò ni màá wá analyse. Bla 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 njọ́ yẹn tí gbogbo wa fi dáàbò nǹkan kan 2 days after you came out. Táwọn èèyàn bá rí ìdí tó ṣẹlẹ̀ ní ọ̀yìn gbọ́ ẹ̀ pé majority on social media they only use their head, they don't use their brain. Tó ló wá àdírẹ́sì àwọn tó ń gbèjẹ́ ẹ lọ tún ṣó méjèèjì wo kẹ́ compare méjèèjì papọ̀. Then I remembered nígbà tí wọ́n kidnap Ọlábànjí family meeting tó mọ̀ ìwọ nìkan kọ́ ni mo pè chairman Òṣòdì mo pè àwọn èèyàn tí wọ́n lè bá mi
track bóyá money tọmọ ọlọ́pàá tó lè bá mi track ibi tí wọ́n gbé Ọlábànjí lọ. Mo pè wọ́n sọ fún mi pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ with humanity. Ó sọ̀rọ̀ with humanity. Ìyẹn náà sọ pé wọ́n kidnap. Mo ní Ọlábànjí, mo ní kó o péjì mi kankan. Olóòmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí èèyàn ti ṣorí fún rí àbí tí ò ti ṣorí fún rí pé bàbá yín pé yàn. Ìjọba olóòmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. That's your reply. So tó bá ní kó má close pẹ̀lú yẹn, orí wo ló fẹ́ ṣe fún yàn? Ṣé kẹ́ndù ṣùgbọ́n Ọlábànjí tí mo pè? Ṣé Kókó Zaria tí mo pè? Ojú mi tiẹ̀ ní Kókó Zaria fi ń pa ọ̀gá ọlọ́pàá yẹn. I was on the phone. Wọ́n ní pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Mi mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. That's your reply. Bẹ́ẹ̀ mo ti mọ̀ pé kò sóore kankan lára ẹ̀. Wọ́n ní wọ́n kidnap èèyàn ni. Ṣé o ní ìlàjì tí mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀? Tèmi fi lè pè é. Mo ń wú ẹ̀ mo fọwọ́ lẹ́ran. Àwọn ìwà ìjọra ẹni lójú ó pọ̀ lọ́wọ́ ẹ̀ náà. Because ìgbà tí mo gbọ́ kíní yẹn mo ń gbọ́n kiri ta ni mo lè pè. Mo pè dòṣòdì mo pè kiri ni. Nígbà tí Mákindé kọ́lé ní fóònù ẹ̀ ṣó láti tún pé bí secretary gómìnà Mákindé. Ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ pè ya gan kú. Tọ́ni contract wọn. Kò yẹ kó wà báyìí. Ó ní láti mọ Ọlábànjí fan. Kò tó yẹ kó sọ̀rọ̀ abiyamọ ni. Àpàdé pé àwọn tí mo mọ̀. Níta ló ń jẹ́ bẹ́ẹ̀. Exactly ìwà yẹn ló wò fún Amẹ̀bọ̀. Amẹ̀bọ̀ ó promote ẹ̀ gan. Ó wá ń jẹ́ kó máa sọ pé ojú tá Amẹ̀bọ̀ Ìyábọ̀ lóhùn ò fẹ́ mọ̀. Mọ̀ kíni? Kí mímọ̀ ẹ̀ kí ọmọ yẹn sọ̀rọ̀ ní Ashiri Toyin Abraham. Gbogbo alábàáwí nígbà tó ṣe disclaimer. Ó wá jáde bíi lọ́bì. I know you love me. Ẹ ṣe kíní kan. Gbogbo géèmù àwọn èèyàn mo máa ń mọ̀ dáadáa. Àwọn ìtàn wọn lé mi ló ń bá wí. Àwọn ìtàn wọn lé mi ní ń bá wí. Ṣé ọmọ dream biker yẹn ṣé kò dùn Tóyìn Abraham ó ní wọ́n mú sínú fíìmù? Géèmù wo ló ń play gangan kò yé mi. Ṣé gbogbo ìdọ̀tí tí Nollywood ṣe gbogbo Nollywood ẹ̀ jọjúmọ́ lójú èèyàn? Ẹ ti dẹ àwọn máa ń pọ̀ yín lẹ́gbà tí wa torí tí ẹ gbogbo àwọn Nollywood yẹn wọ́n ń yakaya máa yín ni. Báwo ló ṣe máa gba mo tún? Kí ni ó fà tó fi lọ sórí láìṣà àtẹ? Nígbà tó jẹ́ tí wọ́n á pe àkíyèsí ẹ wípé ó ń gba àjọ oníkòkè wọn ń kó ẹni tó sọ. Tó má jọ pé yín lólè náà kò sí tí fi ń ṣe èèyàn. Wàláhì kò sí tí fi ń ṣe èèyàn. Níta gidi inú. Èmi ò tiẹ̀ tó máa ní ọmọ ewé ṣe nǹkan kan. Kó jẹ́ ẹni tó fẹ́ràn mi jù ẹsẹ̀kẹsẹ̀ mo máa ń ṣe disclaimer tí màá yakaya máa wọn. Ẹsẹ̀kẹsẹ̀ tí mi ní jẹ́ kó wọ́n bà brand tí mo ti build for years tí mo jìyà lé lórí mi ní jẹ́ kẹ́ni kankan bàjẹ́. Ẹsẹ̀kẹsẹ̀ lèmi máa pè wọ́n jáde. Ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n ti pè é pé ẹ fura o mo tún nobody can tell me kàn jọ pé yín ló lè dẹ̀ ni. Scenario tó ṣe lórí TikTok yẹn go back and watch every clips. Ó implicate ara ẹ̀ gan bẹ́ẹ̀. Ó ló ṣe 3-way calls pẹ̀lú ẹ̀ wọ́n ló ṣe kíní. Ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kó kọ disclaimer sórí page ẹ̀. Gbà tó dẹ̀ kọ́kọ́ wọlé náà ó dà sí rough. Gbà tó rí pé nípò lórí ẹ̀ ló ṣe pé mo tún. Ó dà sí rough ni o. What is going on gangan? Tí blogger ò lè sọ̀rọ̀ nípa ẹ̀.
tàlẹ́ ni náà tẹ̀lé Esabod ò lè sọ mo ń sọ̀rọ̀ president tàlẹ́ Esabod ò lè sọ̀rọ̀ nípa ẹ̀. Why are you surrounded by fracas people? I will continue to say it. You are not surrounded by me. Premium bẹ́ẹ̀ sọ̀rọ̀. To the extent pé ọmọ yẹn sọ wípé kí ló ọmọ yẹn rò débẹ̀ pé kí wọ́n dá 15 million pé àǹtí Iyabo ní àwọn fẹ́ bá wọn ṣe fíìsà kó gbé wọn lọ ìlú òyìnbó. Ṣé ká sọ pé irọ́ nìyẹn náà? Ṣé ká sọ pé irọ́ ni? Ta ló rán mo tún jáde? Ta ló rán jáde? Mo bi ẹ́ léèrè. Ta ló rán mo tún jáde? Bó ṣe lórúkọ mo orúkọ ẹ̀kọ́ ní ìdí survive orúkọ tèmi kọ́ ní ìdí ẹ̀kọ́ ìwọ náà survive. Ta ló rán mo tún jáde nígbà tó gbọ́ kinní yẹn lẹ́sẹ̀kẹsẹ̀? Kí ló dé? Kí ló dé tó ṣe update ní ẹsẹ̀kẹsẹ̀? Ṣé ìbéèrè ò fàjà? Ó ní wọ́n pè ẹni yẹn dream biker àlá dream biker ó pè ẹ́ wípé pájọ́ òfura o ó ń forúkọ yín gbowó ó fi gbígbọ́ ṣaláì gbọ́. December kan ni wọ́n ti sọ fún ẹ. He didn't say anything. Ká ló ti pariwo mo tún jáde àwọn èèyàn lè kó continue láti máa kó owó fún. Ó yẹ kẹjọ san gbèsè yẹn ni. If you respect your logo ó yẹ kẹjọ san gbèsè rẹ yẹn ó yẹ kẹjọ san ni. Bí n bá fẹ́ rin èèyàn èmi ó sòótọ́ ọ̀rọ̀ mo láwọn ọmọ ewé gan tó ń ṣe mí lóore gan tó máa ṣe tí ò dá mo máa ń bá wọn wí. Ebi ò ṣe ẹnìkan pé mo fẹ́ràn ẹnìkan kó máa I will say it as it is. I will say it as it is. Kí ló tó gbọ́ wọ́n ní ó dàbí ìgbà tó ń sọ fún Jésù kí Jésù sọ pé òkè ń gbọ́ràn sọmọ lẹ́yìn òun lẹ́yìn wọ́n ní ẹnìkan ni ó fi ọ́ hàn. Wọ́n sọ fún Jésù pé ẹnìkan ni ó fi ọ́ hàn nínú àwọn ọmọ tó ń kó kiri. Wòlíì yẹn ríran sí Jésù nígbà tí wọ́n á dé àpéjọ ní sinagogu tó ń jẹun. Ó ní ẹnìkan ni ó fi mí ó ní ìjẹ́ ìwọ bí. Jésù sì sọ pé kínní ó mọ̀ pé nínú kó máa gọ́sìpù fún yàn mọ́ nígbà mi kó máa sọ̀rọ̀ fún yàn nígbà mi ó máa ń save life ṣá téèyàn ní fi react èèyàn ní fi react bó tó máa ń save life ó dó títọ́ kò jẹ́rọ́ ìwọ ni wàá wá tà láti gbé èrò ara ẹ̀rọ. Fídíò tí mo dẹ̀ ṣe mi rẹ̀ pé kó má sọ mọ́ yẹn tí mo ní kí ló ń fáwọn ọmọ fracas ṣe because wọ́n ti mọ̀ pé ẹ̀yìn rẹ̀ ò ní dáa. Let's mọ̀ pé ẹ̀yin rẹ̀ ò ní dáa. You're supposed to dignify yourself and distract yourself from fracas people. Ṣé àwọn ọkùnrin fracas yìí tó máa ń bú Ọdúnládé ṣé wọn ò mèsì ọ̀rọ̀ ni? Because wọ́n value tó ń gbé dání. Ó dàn pé nílé ayé yìí Satan ó ní supporter. Satani ó ní supporter. Àwọn kan wà tó yẹ pé tó máa bú bẹ́ẹ̀ máa bú Esabod lórí social media wọ́n máa lọ ná wọ́n in real life tó máa pàdé wọn tèmi ò dẹ̀ ní mọ̀ kankan nípa ẹ̀. Kí wọ́n ti tó pé wọ́n support mi kí wọ́n máa wọnú inbox wọn kí ni mo fẹ́ gbà yẹn wọ́n máa bá mi ṣiṣẹ́ no ǹjẹ́ wọ ibi tó tún ti gẹ̀bí nìyẹn àwọn tó kú sínú fíìmù ẹ̀ ṣó verify wọn ṣó mọ̀ wọ́n délé ṣó mọ̀ characters wọn ṣó mọ̀ bóyá digunjalè ni wọ́n o kàn mú wọn ojú síbẹ̀ ṣé ẹ kí n tajú ara yín kẹ́ tó gbéra yín sínú fíìmù ni ẹ má bá ṣe ìjẹ́ ẹ tún ṣe iṣẹ́ ìyẹn ti jìyà lórí ẹ̀ tó pẹ́tipẹ́ àwọn kan wá ń sọ fún ẹ lórí TikTok wípé ṣó ṣeé ṣe kó o kọ́ọ̀tì section ibi tó mọ olè mo tún yẹn so ojú ọkọ náà ó ro question yẹn ṣá because stain ti wà nínú fíìmù yẹn kò sí ní tó bá wò wá lọ́mọ olè yìí ni
á lọ́mọ lè ní kì í ṣe olè kékeré lọ́mọ yẹn wọ́n ló ṣe groups tó pọ̀ tó ń gba owó lọ́wọ́ wọn. Àǹtí Iyabo sọ pé àǹtí Iyabo sọ pé àǹtí Iyabo sọ pé wọn ò lè sọrú ẹ̀ fún mi lẹ́yìn màá ti fi gbinú jáde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n mọ̀ mí fún ẹ̀yọ̀kan yẹn tó pé òun ló bá ń bọ́ mi nínú ìwé màá ní kò fọ́ mú owó ẹ̀ màá ti jáde lẹ́sẹ̀kẹsẹ̀ torí brand mi mo value orúkọ mi. When I saw the girl in her house, look at that. Tàbí kò wà tọmọ yẹn close gan. So whosoever tó bá wá sọ tó bá ń bọ̀ yìí pé ó mọ̀ nípa ẹ̀ gbà bẹ́ẹ̀ ni láwọ́ ẹ̀ kò fomi lò ó. O lè dé lóyìnbó nísìn fáwọn tó jẹ lówó. Wọ́n á jọ gbé ìwà àti ẹ̀ ni. It's your brand she used to collect money. It's your brand. Wọ́n á bí ẹlẹ́rìí pé olówó mọ̀. Ṣé bó wà nínú fíìmù ẹ̀? Ìbíjọ́ tó wà nínú ilé ẹ̀ ni. Níbi tí mo ṣe sọ bí mo ṣe sọ àwọn tó kọ́ Nollywood pọ̀ tó kọ́ tíátà pọ̀ tí wọ́n lè ṣe. So anybody tẹ́ bá kàn ní títì ẹ gbé wọn jókòó kẹ́ ẹ ṣe interview pé kí wọ́n ti ń jà fún yín ẹ mọ̀ bọ̀. Ẹ ó ti mú lè mọ́ra ó lè ti wà nínú fíìmù tó fẹ́ rìlíìsì. Àwọn wíwí àkú bẹ́ẹ̀. Ó kú mọ́ yìí pé kò sẹ́ńtẹ́mì ò lè ṣe ṣó fún. Ìyá mi gan mọ̀ òkú tán mo ṣe ṣó fún mo láàgẹ̀ ni. Mo náà máa jẹ́rìí ló fi wò mí dàgbà. So ò ní gbogbo ìbínú tó ń bínú. Gbogbo ìbínú tó ń bínú tó bá sọ pé gbogbo àwọn tó ń bú opponent ẹ ló fẹ́ máa kó sínú fíìmù ara ẹ ló ń bàjẹ́ bí mo ṣe sọ kì í ṣe ẹni tẹjọ́ ń jà ló ń ba ayé rẹ̀ jẹ́ ayé ara tiẹ̀ ló ń bàjẹ́ ó weak